ọ̀rọ̀ lórí ètò ìdìbò tó ń bọ̀ yìí mà ní tí ẹ sì mọ̀ pé lóòótọ́ Oríyọmí Hamzat ń díje sá òótọ́ ni ó ti hàn pé kò kérò jọ fẹ́yàn kankan òótọ́ ni gbogbo àwọn aráàlú nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ òótọ́ ni tí wọ́n sọ pé gbogbo aráàlú èmi náà ń sòmùgọ̀ kì í ṣe pé mi ò mọ̀ pé àwọn kan ò gbà tèmi àbí àwọn kan ni mo sáà já nípa tiẹ̀ kán mọ́ hùwà ọ̀daràn mọ́ àwọn àtọ̀rẹ́ wọn àtẹ́bí wọn ṣé wọ́n sì gbà tèmi àwọn kan ni mo sáà já ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ wọn gbà tí mo dá padà fẹ́ tó ní tírú àwọn yẹn ó sì nífẹ̀ẹ́ wa àwọn kan ni wọ́n sáà ti di ògbóǹtarìgì tí wọ́n ti sọ ètò ìṣèlú diṣẹ́ tí wọ́n fẹ́ mọ gbé bátìrì fúnra wọn tí wọ́n fẹ́ kó pọnmọ mẹ̀kúnnù láéláé ṣérú wọn sì jọ́rẹ̀ mi àwọn kan ni wọ́n rí mi bí ààrẹ láwùjọ òṣèlú. Alhaji Oríyọmí wọ́n jáde o lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà wọ́n bá àwọn ọmọ mẹ̀kúnnù sọ̀rọ̀ kódà wọ́n bá gbogbo àgbáyé sọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni wòlíì àkọ́gun náà sọ̀rọ̀ o nípa ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat kí tó ni wòlíì àkọ́gun sọ pàápàá jùlọ kí ni Oríyọmí Hamzat kí làwọn gan sọ ẹ súnmọ́ bíi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ jẹ́ ká tó gbọ́ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n bá àwọn mẹ̀kúnnù tí wọ́n bá wọn sọ àti pé pàápàá jùlọ àwọn ìgbésẹ̀ tí àwọn mẹ̀kúnnù ó gbé látàrí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà fúnra náà rèé ẹ jẹ́ ká gbọ́ bí ẹ sì yànnà náà. pé ọmọkùnrin yìí fẹ́ rárí wà ní wa ó fẹ́ tú àṣírí bá a ṣe ń yan aráàlú jẹ ó fẹ́ tú àṣírí fún wọn tírú àwọn èèyàn ò nífẹ̀ẹ́ mi àti ibi tí wọ́n bá fẹnu dín kàrà òṣèlú dé àti ibi tí wọ́n bá lẹ ẹ̀bà òṣèlú mọ́ dé ṣé àwọn yẹn ṣé wọ́n ò nífẹ̀ẹ́ mi. I am here to tell you wípé mo gbà wípé ẹ̀yin aráàlú ẹ nífẹ̀ẹ́ mi èmi náà sì nífẹ̀ẹ́ yín mi ò sì ní ṣe nǹkan kan ju nǹkan tí ó jẹ́ òdodo lọ tó bá rí bẹ́ẹ̀ ẹnu òfìfo kì í ró yànmùyànmù o bẹ́ẹ̀ ni ọgbọ́n ò sì digi àfokùn ǹjẹ́ ẹ mọ̀ pé péréte báyìí ló kù on the 17th of this month nílẹ̀ ètò ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò òdòpin ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ fẹ́ kí n wọnú òṣèlú rárá ǹjẹ́ ẹ mọ̀ pé tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn òṣèlú lè má fún mi láǹfààní àti ṣe mọ́ tí ẹ mọ̀ pé à ń jàǹfààní fúngbà díẹ̀ ni tá a bá rí ẹni tó nífẹ̀ẹ́ tí mò ń ṣe lọ́wọ́ níjọba ó ṣeé ṣe kí n má rí ṣe mọ́ o ó sì ṣeé ṣe ìwọ̀n ìwúlò tẹ́ ń jẹ yẹn kẹ́ ẹ má rí jẹ mọ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé lórí ọwọ́ tí mo ti ń ṣe yẹn èèyàn péréte ló sì ń jàǹfààní mi tí mo bá tẹ̀síwájú tí mo tún láǹfààní tá a bá fi ọtọ́rítì ìjọba kún ìní ẹ̀mí ọmọnìyàn tá a ní ó ṣeé ṣe ká tún ṣe dáadáa jù bá ń lọ ẹ má bẹ̀rù ẹ lọ gba káàdì ìdìbò yín ẹ̀yin tí ẹ ní lọ́wọ́ tẹ̀ ń fò ní dòní tẹ̀ ń fò ládọ́là ẹnìkan ṣoṣo tí mo lè gbà kó nífẹ̀ẹ́ mi báyìí lẹni tó bá lọ gba káàdì ìdìbò rẹ̀ ẹ lọ sí secretariat àti state headquarters INEC ẹ lọ gbà ń bẹ̀ ẹ lọ sí àwọn local government headquarters INEC local government offices ẹ lọ gbà ń bẹ̀ èyí tó bá jẹ́ ti local government yín ẹ lọ forúkọ sílẹ̀ ẹ ní káàdì yẹn lọ́wọ́ mo ń fi àsìkò yìí sọ fún yín ni o mi ò tàn yín o mi ò ṣeré o lóòótọ́ ni mò ń díje gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ èébú ò nítumọ̀ ìṣèdánsákì sí ni ò nítumọ̀ ibi tá à ń lọ ló má tà bí gbogbo ayé ń pàtẹ́wọ́ fún wa kò ní káwẹ́yìn bí gbogbo ayé sì ń bú wa kò ní kápá àlọ́ mọ́ ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀yọ́ tí ẹ bá nífẹ̀ẹ́ ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́ lódodo àwọn kan ò máa ṣe ẹlòmíì ò máa bọ́ síbẹ̀ ẹnìkan ò máa dìde ẹlòmíì ò máa jókòó tá a bá nífẹ̀ẹ́ tó fẹ́ dìde ó yẹ káwọ́ ẹni rẹ jókòó ní ó bá dìde sí aráàlú ló sì yẹ kó ọmọ ẹni rẹ máa fẹ́ kó jókòó bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ lọ gba káàdì ìdìbò yín òní ní ọjọ́ kejìlá oṣù kẹrin gbogbo ohun tí ọ̀rọ̀ náà ó fi tán lẹ̀ tí ẹ fi ní láǹfààní mọ́ kò ju ọjọ́ mẹ́rin sọ́jọ́ márùn-ún lọ ẹ láǹfààní yẹn tó bá ti dọ̀la Monday ẹ kọ́kọ́ tiẹ̀ dákán kẹ́ ẹ débẹ̀ gbogbo tẹ́ fi gbà kò ju ìṣẹ́jú mẹ́wàá sógún ìṣẹ́jú lọ wọ́n ti parí ìtọ̀dọ̀ yín ẹ ti kúrò ńbẹ̀ mò ń sọ fún yín mo dẹ̀ ń bẹ̀ yín kó má dá ìtẹ̀ ìkọ́gbọ́n etí ajá agétí ajá agé létí tán ó sọ bẹ́ẹ̀ nù ẹ lọ gba káàdì ìdìbò yín Oríyọmí Hamzat lórúkọ mi bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi tó yìí ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn odi Nàìjíríà ẹ bá mi pàṣẹ fáwọn èèyàn yín tí wọ́n máa ń pè yín tí wọ́n bá ti nílò yín torí ẹrù orí tí yín ò fúyẹ́ díẹ̀ sí tẹ́ni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù bá wà níjọba ẹ bá mi pàṣẹ fún wọn ẹnikẹ́ni lọ gba káàdì ìdìbò wọn ẹ̀yin tẹ́ ẹ wà nílé
ẹ lọ gba káàdì ìdìbò yín sẹ́ẹ̀, àsìkò péréte ló kù, ẹ lọ gba káàdì ìdìbò yín. Oríyọmí Anífẹ́ rẹ irọ́ ló ń pa bó o bá ní káàdì ìdìbò. Ọ̀gá kan wà ní Ọ̀yọ́ state. There is a boss in Oyo State. One man in Ọ̀yọ́ state. Ọkùnrin kan wà. Ó contest fún governor. Contesting for a governor post. Má gbọ́ o. Still listen. Wọ́n ń pe orúkọ ẹ̀ ní Oríyọmí Hamzat. They call him Oriyomi Hamzat. Did you know Chairman. that this man Pé arákùnrin yìí ó ti build legacy tó jẹ́ pé ó ti ṣe nǹkan sílẹ̀ to the length that onírú èèyàn tó lè beat legacy tó ti gbé kalẹ̀. àwọn nǹkan rere tó ti ṣe sílẹ̀ ẹni tí a ṣe kọjá ẹ̀ ènìyàn á gbìyànjú. Ó ń contest fún governor. Now contesting for the post of a governor, Nígbà tí ò tiẹ̀ tí contest rárá. even when he has not contested, This is a man eléyìí jẹ́ that ọkùnrin has come through for the poor people. ó ti la oríṣiríṣi kọjá fún àwọn tó àwọn mẹ̀kúnnù. Àwọn mẹ̀kúnnù, God bless you. This is a man This is arákùnrin yìí tó lọ ṣe ẹ̀wọ̀n àìmọ̀dí went to the prison for unknown case nítorí pé because wọ́n fẹ́ bọ́ àwọn ènìyàn. they want to feed people. Ẹ̀yin èèyàn kó àwọn ọmọ wa o. People, please bring your A fẹ́ children. fún wọn ní oúnjẹ ọdún. We want to give them things for the festive Ó di time. ọ̀wùhọ̀wù. Now, due to the population of people Èrò that pọ̀. people were so Ó di many, kọlura wọn kọlu bí kọlù ọ̀hún. and with the whole Ìdúró trouble, náà Chairman, látara kó fẹ́ ṣe oore. because he wants to help people, Orí wàhálà yìí. Gbàtórí wàhálà yìí tán. when he sees the problem, Wọ́n àrẹ́sì ẹ̀. they arrested him. He was in custody for days, Wọ́n wà ní àgọ́ ọlọ́pàá fún ọ̀pọ̀lọpọ̀ for ọjọ́, weeks fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ àti ọjọ́. and days. Ó padà wá. He came back, Ẹ̀skísà sir. kò tún dẹ́kun oore ṣíṣe. He did not stop doing good. What kind of man is this? Irú Irú ọkùnrin wo èèyàn wo ni rèé? yẹn? Mo jẹ́ èmi àti ẹni. If it is you and I, Ọjọ́ yẹn la máa sọ pé àṣemọ́. that is the day we will say we are not doing it again. And can I tell you? Ṣé kí n sọ fún yín? Whether he won the election or not, Bóyá ó ń win the election yẹn àbí kò win he yẹn. has a legacy already. Ó ti ní àkọọ́lẹ̀ ìṣerere And sílẹ̀. this is an unbeatable legacy. Eléyìí sì jẹ́ àwọn nǹkan rere tó ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀ kò sẹ́nikẹ́ni tó lè Now, kí ni mo ṣe yípadà. sọ bẹ́ẹ̀? Kí ni reason? What is the reason for saying If that? there is such a man, Tabanirú ọkùnrin bẹ́ẹ̀, méjì mẹ́ta mẹ́rin like 2, 3, márùn-ún 5 ní orílẹ̀-èdè yìí. in this country, Ẹ gbà mí gbọ́, believe me, ara máa rọ àwọn èèyàn jù bẹ́ẹ̀. see, people will be at ease in this country. The only time Ìgbà kan, ìgbà tí ẹ lè rí àwọn èèyàn kan jáde fún àwọn mẹ̀kúnnù. and you see people coming out for The only the, time you see people coming out for the common people. for the common people yes, is during election. inú ìgbà ìbò, Ìgbà ìbò. that is it. Wọ́n á pín rice. They will share Wọ́n á rice, pín ẹ̀wà. they will share Wọ́n á beans, pín kí ló tún máa ń money, pín? bread. Wọ́n á pín owó. Yes. Wọ́n á pín ẹ̀rọ. Ẹ béèrè pé Ask them, níbo ni wọ́n wà where were they nígbà tí ò sí election. when there is no election? tọ́ Alhaji Oríyọmí sọ̀rọ̀ o kódà wọ́n yànnàná ọ̀rọ̀ sọ́tún wọ́n yànnàná ọ̀rọ̀ sósì látàrí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà wọ́n bá àwọn olólùfẹ́ wọn sọ̀rọ̀ látàrí pé kán sípá látàrí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ẹ̀yin èèyàn kékeré ọ̀rọ̀ lẹ sì gbọ́ ẹ sì máa gbọ́ àwọn gudugbẹ ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí tó sọ nínú fọ́nrán yìí látàrí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà bẹ́ẹ̀ sì bá àwọn mẹ̀kúnnù sọ̀rọ̀ ẹ̀yin èèyàn níta Alhaji Oríyọmí ń sọ kí ni wọ́n tó padà sọ lẹ́yìn fọ́nrán tẹ́ ẹ ti kọ́kọ́ gbọ́ yìí ẹ má wàá jẹ́ gbà yín lákòókò wọ́n sì fọ́nrán sílẹ̀ tẹ́yìn náà tẹ́ ẹ máa gbọ́ tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè akín káàbọ̀ sórí ìkànnì wa akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti wà pẹ̀lú wa lọ́jọ́ tó ti pẹ́ tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè ẹ má gbàgbé ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fọ́nrán wa sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdéhùn wa là mú ṣẹ níbí báyìí pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wa lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ bó sì ń lọ kí wá tó ní àwọn ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat kí ni wọ́n sọ nípa ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà kí ni ipa tí Alhaji Oríyọmí Hamzat kí ni wọ́n sọ pé kí àwọn mẹ̀kúnnù kí wọ́n sà látàrí pé mẹ́sẹ̀ lè sọ̀pọ́ọ̀tì àwọn kí gbogbo nǹkan kó lè rọ ọmọ mẹ̀kúnnù lọ́rùn ẹ̀yin èèyàn níta Alhaji Oríyọmí Hamzat tí wọ́n sọ sínú fọ́nrán yìí bẹ́yìn náà bá ṣe gbọ́ sí bó bá ṣe yé yín sí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa kẹ́yìn náà kẹ́sì máa tẹ subscribe button ẹ má wá dín gbà yín lákòókò ẹ má jẹ́ ń dènà pẹ́nu mo fi àkókò yìí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di ó rere létí gbogbo wa ọmọ gbọ́ o
tọ́ ẹ má wá jí ń gbà yín lákòókò ẹ jẹ́ ká tún gbọ́ fọ́nrán náà ntẹ́yìn náà bá nílé ròǹgbà ẹ máa fi ṣọwọ́ sí àpò kọ́mẹ́ǹtì wa. àti pé pàápàá jùlọ wòlíì àkọ́gbọ́n tó sọ̀rọ̀ o kódà wọ́n yànnàná ọ̀rọ̀ látàrí Alhaji Oríyọmí Hamzat kí wọ́n ní wòlíì àkọ́gbọ́n sọ ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bíi kódà wọ́n yànnàná ọ̀rọ̀ nípa ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà látàrí igbá tí Alhaji Oríyọmí Hamzat fẹ́ gbé àti pé pàápàá jùlọ nípa àwọn oore bàǹtàbàǹtà tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n ti sára ìlú gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́ nínú fọ́nrán yìí ẹ wò ó ẹ jẹ́ ká tún gbọ́ bó sì lọ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Oríyọmí tiẹ̀ là ń ṣe erémọdé lásán ni tó o bá ní káàdì ìdìbò a mọ̀ wípé ìṣọwọ́ táwọn èèyàn fi gba káàdì ìdìbò ó ti pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ gbìyànjú ẹ lọ gba káàdì ìdìbò yín NEPA tún ti múná lọ àbí gẹ́gẹ́ bí ìṣe wọn lè má múná lọ ẹ̀yin sá lọ gba káàdì ìdìbò yín àní fòkùnkùn sáyé o Oríyọmí Hamzat lórúkọ mi àkókò péréte la ní ẹ lọ gba káàdì ìdìbò yín. ẹ kú déédéé wòyí gbogbo ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀yọ́ ní gbogbo Ìbàdàn Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ Ìbàràpá méjèèjì àti gbogbo Òkè Ògùn gbogbo 33 local government ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo yín ni mo kí. Abdulrahman Oríyọmí Hamzat lórúkọ mi ẹ ti mọ̀ mí dáadáa mo kúrò lẹ́ni tí wọ́n ṣẹ̀ máa júwe fún yín ẹ mọ̀ tí mo lè ṣe ẹ mọ̀ tí mo ti ń ṣe bọ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ìyá tẹ́ nífẹ̀ẹ́ mi gidi gan yìí tẹ́ kì í fẹ́ kí nǹkan kan ṣe Oríyọmí ẹ kì í fẹ́ kí ìrárìn mi bó ti wulẹ̀ kó kéré mọ́ mo kí ẹ̀yin ọmọdé kéékèèké tẹ́ nífẹ̀ẹ́ mi tí ẹ gbà mí ní bàbá yín tí Oríyọmí òkìkí bàbá ọmọ kéékèèké ni ẹ kì í fẹ́ kí nǹkan kan ṣe mí nǹkan kan ò ní ṣẹ̀yìn náà o mo kí ẹ̀yin òṣìṣẹ́ ìjọba mo kí ẹ̀yin oníṣẹ́ ọwọ́ mo kí ẹ̀yin òǹtajà mo kí yín mo kí gbogbo apátápátá àtọmọ iléèwé àtọmọ ẹ̀kọ́ṣẹ́ gbogbo wa ni mo kí pé ní agbára Ọlọ́run ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń dà àní ò sí gbogbo wa la rí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń dára gbogbo wa la rí pé Nàìjíríà ń dára ìdí tí mo fi sọ pé ó ń dára ni pé à ń sùn à ń jí a wà láyé a wà láàyè Ọlọ́run ò mú wa kúrò nínú ẹni tó tún nírètí a wà nínú ẹni tó tún nírètí wípé yóò dáa jù báyìí lọ ẹnikẹ́ni tó bá ti nírètí tó sùn tó jí tó sì tún wà lálàáfíà ẹ jẹ́ kẹ́ni ẹ sọ pé ó ń dára a wàá béèrè pé a fẹ́ kó dára sí ni ìgbà tó bá dára sí àtẹ̀mí àtẹ̀yìn wọn ní fi wá sàwátì ń bẹ̀ àmín. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ náà láti jọ gbọ́ yìí o látàrí bí Alhaji Oríyọmí Hamzat bó ṣe yànnàná ọ̀rọ̀ látàrí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà àti pé ọ̀rọ̀ tí wòlíì àkọ́gbọ́n náà sọ tí gbogbo wa náà jọ gbọ́ ó náà látọ́ ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àdéhùn wa náà sì lámúṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé àní jẹ́ kétí yín ó di sí àmọ́ mo wá lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí ìkànnì wa adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa láìkì fọ́nrán wa tẹ́ ń bá wa wò tẹ́ tún wá ń tẹ subscribe button yín ntẹ́yìn náà bá dáwọ́ yín lé oríire báyìí la mọ̀ já sí. ẹ wo ntẹ́yìn náà bá nílé ròǹgbà látàrí fọ́nrán tí Alhaji Oríyọmí Hamzat ti ṣe àti wòlíì àkọ́gun ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé lábẹ́ kọ́mẹ̀ntì wa ibi tá a fi àdàgbẹ́ tó ìsọlẹ̀ sílẹ̀ bó bá tó sì ń lọ a tó máa mú wa lọ́lọ́kọ̀ òjọ̀kan sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.